أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة. وبعد، السلام عليكم ورحمة الله وبركاته. أدوكفون الله سبحانه وتعالى، أترى إكاتي غفوج شنلا محمد صلى الله عليه وآله وسلم. ìkẹ́lọ́ wọn bá kí ó máa bá kódà ilé ìjẹ tán Allah bá dẹ́dà tí ò ní tán, tí ò ní parẹ́, kó máa bá, kó máa wà lórí ẹnìkan, kó máa bá wọn ará ilé àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn tó ṣe ohun tí Allah bá dẹ́dà pàṣẹ pé kí wọ́n ṣe lẹ́sìn. So kó máa wà lórí tàwọn náà nìkan, kó máa ṣàmà bá ẹnì kọ̀ọ̀kan wa náà. Àwọn bí Allah bá dẹ́dà fún àwa àti ipe kó dákun Islamu àti Sunna òun ni kó jẹ́ ká ṣe tí a fi fi ayílẹ̀, kó dẹ̀ jẹ́ ká parí ìṣẹ̀mí wa lórí rẹ̀. Ó wọlé la ilaha illallah. Ta'akira pẹ̀lú salamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Gbogbo ẹni tọ́lọ́bà ẹ̀dà bá kọ́ dárọ̀ kí wọ́n wà pẹ̀lú wa lórí ètò ní dédé àsìkò yìí, ká bá wa gbìyànjú láti já sí wípé kí a bá wa share ìwọ̀nba èyí tí a fẹ́ tara sọ yìí. So ìkannú àwọn àfáà wa, Sheikh Abu Sufyan al-Alma'i hafidhahumullah, kẹ́lọ́bà ẹ̀dà kó bá ní ṣe dáadáa fún wọn, kó bá ní dáàbò bò wọn. So wọ́n ti sọ̀rọ̀ díẹ̀ lórí ohun tí a fẹ́ fèsì lé lórí ní ìrọ̀lẹ́ yìí. So àmá, so ó nídìí kéèyàn kan àwé yìí, kéèyàn kan lábùkù díẹ̀. Ó nídìí kó máa pé jákujàku ló sọ. Bóyá àwọn yìí ka Kùránì ni o, bóyá ọ̀rọ̀ wọn ò yé èèyàn náà, Allah bá ẹ̀dà lọ́rọ̀ wọn yé, torí èmi ò mọ̀káwọn èèyàn wà kó wá já sí wípé mọ̀káwọn èèyàn wà kó wá já sí wípé gbogbo ìṣẹ̀mí ayé wọn látòkè délẹ̀ dúdú ni, kò sí funfun nù ẹ̀. Wallahi lazim, òun ni ìṣẹ̀mí ayé àwọn oníbídíà burúkú yìí. So ìṣẹ̀mí ayé àwọn eléyìí kálọ̀bà ẹ̀dà kó kàn ṣàánú wọn ni. So mo ti gbé bánà síta kó tó di pé al-Allamah Abu Sufyan jáde wá sọ̀rọ̀. So àmọ́ mo gbọ́n táwọn náà sọ lórí ọ̀rọ̀ tí àwé ìsọ, kálọ̀bà ẹ̀dà bá ní san bàbá ní ẹ̀san olóore. So èmi kò sí tó kàn mí pẹ̀lú ẹnìkan. So ògbó ebú èmi ò ní problem pẹ̀lú ebú ẹ̀, kémi ṣá ti sọ tèmi kí n sì máa bá tèmi lọ. Mo bá ti sọ tán kó máa bá keyboard rẹ, kó máa bá jà, èmi ti sọ tèmi, mo ti lọ́nu. Oye, láláì ní fi funfun pa dúdú, láláì sì ní fi dúdú pa funfun, gẹ́gẹ́ bí ìṣe ẹni. So wallahi a mọ̀ bóyá
ká tún sọ pé léyìn ní ìsìn ó tún ti di kèfèrí ní àbíbò nítorí kúfùrù ní nǹkan tó sọ̀yàn di kèfèrí ní àwé yìí lẹ̀ mọ́ Nabi Suleiman alayhi salam. So kí ká tún sọ pé wọ́n náà tún sí tàbá sọ pé ó ti di kèfèrí ní ìsìn táa sọ sí gbogbo ayé ṣé kò ní tún máa jọmọ́ pé bọ́yá aláṣejù ní wá báyìí ṣé kò ní tún máa jọmọ́ pé aláṣejù ní wá àbí à ń lé àwọn mùsùlùmí jáde kó nú ìsìláàmù wọ́lọ́run tálàṣẹ ńlẹ̀ Yorùbá. So ibo láti ṣàṣìṣe wọ́lọ́run ṣàmójúkó àṣìṣe wá ńlẹ̀ Yorùbá irọ́ àwọn ẹni tó kó fún wa ńlẹ̀ Yorùbá yìí tọ́ àwọn dúdú àwọn ẹ̀dá rẹ̀ ni alọ́bẹ̀ ẹ̀dà tọ́ ìwọ ló sì máa hikma tí ń bẹ bí ipò fún wa tó bá já sí wípé kí wọ́n máa dó ńlẹ̀ Yorùbá kí wọ́n máa ṣẹ̀mí ńlẹ̀ Yorùbá òun náà ló lóore fáwọn ọmọ Yorùbá Ọlọ́run fi wọ́n lẹ̀ tó bá já sí wípé kí wọ́n má ṣẹ̀mí bẹ́ẹ̀dẹ̀ ni kó pa wọ́n rẹ́ òun ní Yorùbá ò fi ní ìsinmi tọ̀ ṣe tó tọ́ fún wọn ìrẹ́ Ọlọ́run ọba torí àwọn eléyìí wọ́n máa kóyà jẹ àwọn ẹrú Ọlọ́run ọba nífà. So هؤلاء يكونون سببا أو أسبابا لعذاب الله على عباده àwọn eléyìí wọ́n máa jẹ́ sábàbí fún ìyà Ọlọ́run ọba lórí àwọn ẹ̀dá rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ òfò tí wọ́n máa sọ jáde rẹ̀ ní Ahmad Nakib al-Ashraf Salati òkú ní ìtàn kan tó dá náà tẹ́lẹ̀ ńlẹ̀ Yorùbá. So ìtàn rẹ̀ ò dá ìtàn bó ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àfà kò níláárí náà tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá bí àwọn sọkúsọ tí ò dá náà ló máa ń sọ Ahmad Nakib Ashraf. So bí kó máa sọ̀sọkúsọ o lè wẹ ọṣẹ o lè síngbẹ́rẹ́ o lè ṣe tọ̀hún o lè ṣe tìín bí kó máa wí àwọn ìwíkúwí bẹ́ẹ̀ ò ní ìtàn kan tó níláárí nípa tẹ̀kọ́ ò ní ìtàn kan tó níláárí nípa ti kéèyàn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí onímímọ̀ gẹ́gẹ́ bí àfá ẹ̀sìn. So kéèyàn sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ò ní ìtàn tó dá nípa rẹ̀ láyé nílẹ̀ Yorùbá àwọn ìwíkúwí náà ló máa ń wí láti àárọ̀ ayé ọjọ́ rẹ̀ gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ tó sì máa ń wí tẹ́lẹ̀ rí. So àwọn nǹkan tó sọ̀yàn di kèfèrí náà ni so àwọn nǹkan tó yá sí pé ó gbìyàn jáde kó nú ìsìláàmù náà ni ìrẹ́ Ahmad Nakib Ashraf Ahmad Nakib Ashraf ó kọ tó dá ni wọ́n sì sọfà Ahmad ìwọ́n sí wọ́n ṣe ìṣekúṣe báhùn ìwọ́n sí wọ́n ṣe jákujàkú báyẹn Ahmad àwọn tó bá jẹ́ Ahmad wọ́n máa ń at least wọ́n máa ń gbìyànjú orí ni Ànábì sallam lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe kí ni tó kọ́kọ́ jẹ́ Ahmad Allah bá ẹ̀dà pè ní Ahmad Allah bá ẹ̀dà ga fún aláàrẹ̀ ó sọ ní Ahmad. So wa mubashiran bi rasulin ya'ti min ba'di ismuhu Ahmadu. Annabi Isa Allah bá ẹ̀dà sọ fún pé kó máa sọ fún àwọn Bani Israel ipò wọn ó tún máa fún wọn níro nípa òjíṣẹ́ kan tí ó wà lẹ́yìn ohun tó kọ rẹ̀ ó máa ṣe kí ni ó kọ rẹ̀ ó máa jẹ́ Ahmadu. Ókọ tó dáa ni wọ́n sọ fa ókọ tó dáa ó rá àwọn àfá tí wọ́n jẹ́ Ahmadi tí wọ́n gbáwájú ni àwọn èèyàn dáadáa àwọn èèyàn ní ire àwọn al'imamu Ahmad ibn Hanbal àwọn al'imamu Ahmad ibn Rajab al-Hanbali àtàwọn bẹ́ẹ̀ lọ nínú àwọn Ahamid nínú àwọn ẹni tí wọ́n jẹ́ Ahmad àbí nínú àwọn Ahmadun. So bóòlò ṣe bá wá ṣe ìgbésí ayé tí wọ́n tó wà ń lo jákujàkú báhùn ìrẹ́ Ahmad. So bóòlò ṣe wá ń lo ìṣẹ̀mí rẹ̀ rédèrèdè báhùn tó wá já sí wípé jákujàkú ni wọ́n wá ń sọ ti rẹ̀ ìrẹ́ Ahmad Salati. Tó ẹ jẹ́ ká gbọ́n tó sọ ẹ jẹ́ ká gbọ́n tó wí. Ọmọ ṣe wá sí kan lọ nílò ẹ̀yin ọmọ akéwù ẹgbẹ́yàwó tó níṣẹ́ lọ́wọ́. Mo ń bọ̀ ẹ jẹ́ ń bá gbé sí speaker ó lè bá clear díẹ̀ ohun àwọn mulhidu ẹ̀dá ohun èyí jákè ohun rẹ̀ ò jákè ń bí. Ẹgbẹ́yàwó tó lẹ́bí rẹ̀ agbẹ́yàwó tí àwọn òbí rẹ̀ bá lówó nítorí ẹ̀wà kéwú díyà kí ló dé tí àwọn olówó àtàwọn mínísítà táwọn náà fọmọ fàfà tàbá ní kí wọ́n sàsí wọn tó wá ní ìsọkúsọ ìsọ kí ni ìsọkúsọ wọ́n bá jẹ́ tí ò dá ní Ànábì Sùlẹ́mánà ó ṣe sàsí Bílíkísù ẹwà ní ìsọkúsọ ẹwà ń gbé tí ẹ
jí kí n tọ́jú èyí yìí dàbí tí rí kẹgbẹ́ kí n tẹ̀lé mo ti sọ yẹn náà. Ó sì ti di kèfèrí, ó ti di kèfèrí yẹn. Mo ti sọ yẹn náà, ó ti di kèfèrí nìyẹn. Ó ti di kèfèrí nù. Ìṣẹ̀mí òkú gífà ló kàn lò lórílẹ̀ ayé nù. A ti sọ pé tí awó ò ní tọwọ́bọ̀ ìjọmọlúàbí ẹnìkankan nù yàn, wàláhì ti wà nù. Awó ò ní dìfẹ́mọ̀ ẹnìkankan nù yín. Àmá wàláhì ẹni tó rí rẹ̀ bá gbóná tó bá sọ pé orí òun burú nù yín débi pé ó máa rò wípé wá àyà kó òun gbóyà tí ó máa sọ̀sọ́kúsọ ní ẹ̀sìn Ọlọ́run bá wò dédé sáìzì rẹ̀ ó wà. So ó ti sọ yẹn náà, ó ti di kèfèrí náà nù. So ó ti di olórí ibú ẹ̀dánù. Kò dá fún ọ ká ló bá mọ ohun tí ó kọlù ó bá mọ̀ yí pé ohun tó ṣẹ́kù nínú ìṣẹ̀mí ayé rẹ̀, ìrẹ́ Ahmad, ohun tó ṣẹ́kù nínú ìṣẹ̀mí ayé rẹ̀ ní pé kó máa fi àárọ̀ ọ̀sán àtàlẹ́ kó máa fi sunkún ipò orí ibú sí ìṣọ́ ipé ṣe ń tó lọ gbé pàdé Ọlọ́run ọba rẹ̀ rí pẹ̀lú pé ó sọ wípé ànábì Ọlọ́run ọba ó sà sí Malikatu Saba kìí tún ṣe Balkis, ó kọ rẹ̀ ṣe Balkis olódò ní ọ̀ni. Nǹkan mélòó la fẹ́ tún ṣe náà rọ̀ rẹ̀ yìí. So tọ́ ó ti sọ yẹn náà, ó ti di kèfèrí nù. Àwẹ́ fi pé dúdú fún ìyàwó kò sí tó kàn wá o. So àwọn òrìn ẹnìkankan gbé ẹnìkan tí ó máa sọ pé ó ti ṣe kíníkan jù tí wọ́n bá rí àwọn èèyàn bí irú rẹ̀ tó já sí wípé èèyàn líle ni wọ́n tí wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà tó bá yá sí pàwà ni wọ́n fẹ́ rí àwòwà rẹ̀ nìkankan. So tí ẹ bá ní ìtìjú sí ẹ̀sìn Ọlọ́run ọba idha lam tastahyu min dinillah, tẹ́ bá fi lè ní ìtìjú tẹ́ fi tìjú ẹ̀sìn Ọlọ́run ọba fanahnu la nastahyi min ahadin minkum, àwa ò lè tìjú ẹni kankan nú yín ìtawà wà lórí ẹnu. La nastahyi mimma la yastahyi min Allah wala min ar-rasul wala min dinihi, àwa èyí tìjú ẹni tí ò tìjú Allah, àyí tìjú ẹni tí ò tìjú òjíṣẹ́ Allah, àyí tìjú ẹni tí ò tìjú ẹ̀sìn Allah bàrẹ́dà. Wallahi àwọ̀ ṣetán àti tìjú rẹ̀. Kódà tàbá tìjú ń tọ̀ ǹgan náà bá lè fìyà jẹ wá nítorí pé innal ladhina yuhadduna Allaha wa rasulahu ulaika fil adhallin. Àwọn ẹni tí wọ́n ń takò, tí wọ́n ń yí padà, tí wọ́n ń dàrú ohun tí Allah bàrẹ́dà tó ṣe kíní, ohun tí Allah bàrẹ́dà sọ àtòjíṣẹ́ rẹ̀ sọ. Allah bàrẹ́dà sọ pé nínú àwọn ẹni tí wọ́n jẹ́ ẹni yẹpẹrẹ jù ni wọ́n wà. Irú rẹ̀ ní ìsìn anta fil adhallin, nínú àwọn ẹni tí wọ́n yẹpẹrẹ jù ló gbọ́dọ̀ máa wà báwọn. Àtàwọn tí wọ́n bá jọrú rẹ̀ nílẹ̀ Yorùbá pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọ̀daràn tẹ́ ń sọ jáde lẹ́nu, pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó já sí wípé kódà ojú ọmọ ti ṣetán láti sọ gan, gẹ́gẹ́ bí al-Allamatu Abu Sufyan gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Àwọn ọ̀rọ̀ tó já sí wípé ṣetán gan yóò fẹ́ mọ́ bèèrè lọ́wọ́ ara rẹ̀ pé ṣe tóhun fẹ́ sọ yìí só sì rí bẹ̀ kùá, só sì jọ mọ́ra wọn. Ṣetán gan mọ̀ ipá Nabi Suleiman sà sí Balkis náà gẹ́gẹ́ bó ṣe sọ. Bí ó tẹ̀ já sí wípé ẹni tó ń rí fà sí ṣe Balkis odò ni tó wí yẹn. Oye Ṣetán gan mọ̀ pé kò rí bẹ̀ ní Ṣetán bó ṣe ya ẹ̀dá tí ó dá tó yùn, wa a'udhu billahi minhu. Mo dẹ̀ ń tọrọ iṣẹ́ ọlọ́bẹ̀ẹ́dà kúrò lára Ṣetán gan mọ̀ pé Ànábì Suleiman ò lè ṣe. So àwọn eléyìí wallahi wọ́n ya kèfèrí tó gbópa nífà. Aya ń bẹnu Qur'anul Karim tó fi rin lẹ̀ gẹ́dẹ́gbé ipá Nabi Suleiman alayhi salam kò ṣe kèfèrí lásìkò rẹ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn àsìkò rẹ̀ ṣe dá lọ sọ́dọ̀ àwọn màláíkà méjì tálọ́bẹ̀ẹ́dà sọ̀kalẹ̀ láti já sí pé kó máa fi ṣe àdánwò fún àwọn èèyàn àsìkò rẹ̀. Allah bẹ̀rẹ̀ sọ ipá Nabi Suleiman ò ṣe kèfèrí, àmá àwọn shayatin àwọn ni wọ́n ṣe kèfèrí àtàwọn ẹni tí wọ́n dà lọ sọ́dọ̀ àwọn màláíkà méjì Allah bẹ̀rẹ̀ sọ̀kalẹ̀ kó fi ṣe àdánwò fún àwọn èèyàn àsìkò Nabi Suleiman. So aina anta min aya wattaba'u ma tatlu shayatinu ala mulki Suleiman وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر. So يعلمون الناس السحر. So ibolo wa nbi aya yìí so ka ni so ka ni gbogbo ọdún tó wá ti fi ń sọ ipò tí fi ń ṣe àfáàbọ̀ wáyìí ní ìgbésí ayé rẹ̀ ó wá rí aya yìí kanú Kùránì pé wattaba'u ma tatlu shayatin. Kí ló ń fi ìṣẹ̀mí ayé rẹ̀ ṣe tó fi ríro aya yìí nínú Kùránì?
tó fi kàn nínú Suratul Baqarah ṣe bẹ́ẹ̀ máa ń lọ ìjókòó àwọn àdúà káàkiri ó lè ti lọ bí ìjókòó àdúà 1000 nínú ìgbésí ayé rẹ̀ báhùn ó wà rí ìkà níbi tẹ́ ti máa ń lọ ìjókòó as'aluka tẹ́ ma ka Kùránì fáwọn èèyàn gbówó ó wà rí ìkà yí pé wattaba'u ma tatlu shayatinu ala mulki Sulaiman wa ma kafara Sulaiman walakinna shayatina kafaru يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت أوريكا ojú rẹ̀ fọ́ orí nǹkan ṣe ilẹ̀ Yorùbá gan wallahi alazim so nǹkan káì subhanallah nǹkan ṣe so abẹ́ẹ̀rẹ̀ aláìmọ̀kankan you are calling someone kèfèrí tí ó bá jẹ́ kèfèrí kí ló fẹ́ jẹ́ tí ó bá jẹ́ kèfèrí kí ló fẹ́ jẹ́ tí ó bá jẹ́ kèfèrí kí ló fẹ́ jẹ́ tí bẹ́yìn lẹ́ mọ̀ tẹ́ ń ṣe nínú ẹ̀sìn tó já sí wípé ẹ̀yin lẹ́ mọ̀ tẹ́ ń ṣe nínú ẹ̀sìn náà ẹ̀yin lẹ́ mọ̀ tẹ́ ń ṣe nínú ẹ̀sìn so gẹ́gẹ́ bí Al-Allamatu Abu Sufyan kallaba ní ṣe rárá fún bàbá wọ́n ní ládúró ọ̀rọ̀ òfò tí ọmọ yìí sọ tí ọmọ Nakibul Ashraf yìí wí ládúró ọ̀rọ̀ burúkú tí ọmọ Nakibul Ashraf yìí wí ládúró ọ̀rọ̀ burúkú tí Ṣọlá yìí wí ládúró ọ̀rọ̀ burúkú tí Ahmadu yìí sọ so gbogbo yín tẹ̀ wọ́n ń jà fún yín pé bàbá kan òun ni gbogbo àfáàlẹ̀ Yorùbá bàbá tọ̀hún òun ni gbogbo àfáàlẹ̀ Yorùbá bàbá tìyín òun ni gbogbo àfáàlẹ̀ Yorùbá ẹ wá rí i pé ọ̀rọ̀ tí ọ̀tá Ọlọ́run ọba yìí sọ ọ̀rọ̀ tí ẹ̀dá burúkú yìí sọ ẹ̀rí pé ó tóhun téèyàn gbọdọ̀ tara fún ju rẹ́dẹ̀rẹ̀dá àti rádaràdá ránhùnrán wérewère tẹ́ ń bá ká lórí pé bàbá kan òun ni gbogbo àfá ilẹ̀ Yorùbá bàbá kan òun ni gbogbo àfá ilẹ̀ Yorùbá so ìgbà olẹ tó fẹ́ tají gan ìgbà olẹ tó fẹ́ tají gan níbi oorun yìí ìgbà olẹ tó fẹ́ tají gan níbi ìfọ́núfọ́ra yìí ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá so tẹ́yìn ṣe bídá tẹ́yìn ṣe àdádálẹ̀ so mata tantabihuna min ghaflatikum ìgbà olẹ tó tají níbi ìfọ́núfọ́ra yìí so wa mata tastay'idhuna min nawmatikum mọ́lù náwùmá nítorí oorun kórun oorun òsì tẹ́ ń sùn lórí ìfọ́núfọ́ra lórí àìmọ̀kan ìgbà olẹ tó jí lórí rẹ̀ wa mata tarji'un ìgbà olẹ tó fẹ́ ṣẹ́rí padà min dalalatikum níbi àánú yín tẹ́ wà nínú rẹ̀ wa mata taqumun an safahatikum ìgbà olẹ tó fẹ́ dìde kúrò níbi ìyà òpònú àti dìndìnrín yín so idha subba dinullahi sakattum tó ń bá bú ẹ̀sìn Allah bá rẹ̀dà ẹ̀dàkẹ́ wa idha dhukira abun min abaikum tashajartum tó bá wá mention bàbá kan náà àwọn bàbá yín ẹ bá bẹ̀rẹ̀ sí di ẹ má jà pẹ̀lú ara yín tashajartum tashajuru nìyẹn ẹ má jà pẹ̀lú ara yín ẹ má fara yín ya ẹ má yàkàyàkà àwọn bàbá ní bàbá tó ẹkọ́ ẹ má ṣàdúà fún kán lè rí kẹ Ọlọ́run ẹ tún má lálàsí wọn àwọn olórí ibú kan nínú àwọn èèyàn bí ni wọ́n ń sọ̀sọ̀kúsọ sẹ́sìn Ọlọ́run báyìí ẹ̀rí nǹkan kan sọ bàbá kan ju bàbá kan lọ bàbá kan ní gbogbo olórí gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá bàbá kan ní gbogbo àfáàgbà fún gbogbo Yorùbá bàbá kan ní kinní kan dáadáa lẹ́kàn bá kanú ìṣẹ̀mí ayé yín so omi inú yóò tún wá di láwàní yóò tún wá ru òṣùká sórí òṣùká òsì tí ò ní àǹfààní kankan òṣùká ìranù tí ò ní wúlò yóò tún wá gbé pọ̀ pádání bẹ́ẹ̀ ni tí ń dẹran kiri so omi yóò tún wá múra kankan bẹ́ẹ̀ ni pé acti action film bẹ́ẹ̀ ni pé action film ní acti yóò tún wá múra kankan ipé mo sọ àní bàbá Tajul Adabi àwọn ni àfá gbogbo àwa ọmọlẹ̀ Yorùbá so èyí mo wí bẹ́ẹ̀ ni pé action film ní acti so àwọn ọ̀tá Ọlọ́run ọba kan bí ti ẹnu wọ́n sọ̀sọ̀kúsọ yìí ó ṣe jáde kó fèsì fún ó ṣe jáde kó sọ̀rọ̀ àbí bàbá Tajul Adabi àbí ṣe wọ́n lọ́lá ju àwọn annabi Suleiman alayhi salamu lọ ni ẹni bá wí nínú yóò kàn di kèfèrí dànù ni so àbí ṣe Sheikh Adam rahimahullah wọ́n lọ́lá ju àwọn annabi wọ́n lọ́lá ju annabi Suleiman lọ ni àbí Sheikh Kamaluddin al-Adabi rahimahullah wọ́n lọ́lá ju annabi Suleiman lọ ni
àbí ṣé bàbá Lágbàjì gangan ṣé wọ́n lọ́lá ju bàbá Yusuf Lágbàjì ṣé wọ́n lọ́lá ju Annabi Suleiman lọ ni ṣé wọ́n lọ́lá jù lọ ni tọ́ ọ̀tá Ọlọ́run ọba yìí wá sọ pé Annabi Suleiman sáà sí Bilqis au Balqis bó ti já sí pé ó kọ ọyún kìí ṣe ó kọ obìnrin tí ó bá Annabi Suleiman lògbà tí ń ṣe Malikatu Saba tó ọ̀rọ̀ wà lórí ó kọ yẹn ẹ wo ayafa nínú Qur'anul Karim tallaba yẹ́dà fi ń sọ̀rọ̀ nípa Annabi Suleiman nínú Suratul Baqara aya 102 Allah bẹ̀rẹ̀ sọ pé wattaba'u ma tatlu shayatinu ala mulki Suleiman àwọn èèyàn tí wọ́n ń bẹ lásìkò Annabi Suleiman wọ́n tẹ̀lé ohun tí àwọn shayatin manhumu shayatin so bí àwọn ẹni tó já sí wípé wọ́n máa kó àwọn àṣírí òfò káàkiri so àwọn aljẹnu àwọn èèyàn bí so àwọn kan lásìkò Annabi Suleiman alayhi salam wọ́n tẹ̀lé ohun táwọn shayatin tí wọ́n ń ká tí wọ́n ń kọ́ àwọn èèyàn lásìkò ìjọba Annabi Suleiman alayhi salam wa ma kafara Suleiman àmá Annabi Suleiman kò di kèfèrí kò ya kèfèrí walakinna shayatina kafaru àmá àwọn èṣù bèlèkí ọ̀hún àwọn ni wọ́n di kèfèrí kí ló dé tí wọ́n fi di kèfèrí yu'allimuna an-nasa as-sihr torí pé wọ́n ń kọ́ àwọn èèyàn ní àwọn ogun ẹbọ wọ́n ń kọ́ àwọn èèyàn láwọn ogun aljẹ̀lú ogun ẹbọ ni wọ́n ń kọ́ àwọn èèyàn ni wọ́n fi di kèfèrí so nínú tí wọ́n tún fi di kèfèrí ni pé wa ma unzila ala al-malakayni bi Babila Haruta wa Marut wọ́n tún kọ́ àwọn èèyàn ní ohun tá a sọ̀kalẹ̀ fáwọn màláíkà méjì so ní Babil àwọn wo Harut àti Marut Allah bá yẹ́dà sọ wọn kalẹ̀ láti já sí pé kó fi wọ́n ṣe àdánwò fún àwọn ẹ̀dá rẹ̀ so ẹsìmọ̀ kò sí Allah bá yẹ́dà tó dáwà ò lè ṣe a máa ṣe nǹkan mí ń gbà mí kó jẹ́ sábàbí àdánwò fún àwọn kan ó sì ṣe sábàbí orí fún àwọn kan oye wa ma yu'allimani min ahad àwọn màláíkà méjèèjì wọn wá ní kọ́ ẹni kankan ní ohun tí ó jẹ́ bí àdánwò tí ń bẹ lọ́wọ́ wọn tó lè já sí pé téèyàn bá fi lè gbà á gbọ́ yóò di ọ̀tá Ọlọ́run ọba Allah bá sọ pé wọn ní kọ́ ẹni kankan ní nǹkan yóò hatta yaqula àfìgbà tí wọ́n bá tó sọ jáde lẹ́nu ara wọn pé innama nahnu fitnatun fala takfur tọ́ ẹ máa wò ó àwọn táwọn wà yìí ohun táwọn gbé dání àdánwò lásán ló jẹ́ fún yín fìtínà ni o ẹ má gbàgbọ́ o ẹ má ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run o so ẹ mọ̀ ọmọ ènìyàn sì rèé etí ọmọ ènìyàn di tẹ́ bá sọ fún ọmọ ènìyàn pé kòtò mànú má já sínú rẹ̀ ọmọ ènìyàn ó fẹ́ dán wò pé ẹ tí ẹ jẹ́ test ẹ̀ wo kí n ti ẹ̀ wò ó náà bó ló ṣe rí kí n kó sínú ẹ̀wò náà ọmọ ènìyàn nú so àmọ́ àwọn màláíkà yìí wọ́n tún fi ààyè lẹ̀ pé tọ̀ ẹ wo ní táwà gbé dání yìí o fìtínà ló kàn jẹ́ fún yín o àdánwò ni o ẹ má wulẹ̀ dààmú ara yín o so wọ́n ní kọ́ ẹnì kankan ní tí ń bẹ lọ́wọ́ wọn àfìgbà tí wọ́n tó sọ báyìí fún àwọn èèyàn pé tọ̀ innama nahnu fitnatun fala takfur fìtínà lásán la kàn jẹ́ so Ọlọ́run bá fẹ́ fi wá ṣe àdánwò fún yín ni ẹ má ṣe kíni ẹ má ṣe kèfèrí pẹ̀lú ọlọ́bẹ̀ẹ́dà tó túnmọ̀ sí wípé tí wọ́n bá kọ́hun tí ń bẹ lọ́wọ́ wọn ẹ wá ṣe kíni wọ́n á di kèfèrí tọ́ kí wá ní tí wọ́n kọ́ kí ni tí wọ́n fẹ́ kọ́ fayata'allamuna minhuma ma yufarriquna bihi bayna al-mar'i wa zawji wọ́n wá máa kọ́ lọ́wọ́ wọn tó já sí wípé wọ́n fi máa ṣe ìyapa láàrin tọkọtaya wọ́n fi máa ṣe ìyàtọ̀ láàrin tọkọtaya so ẹ dákun nǹkan yìí Allah bá yẹ́dà sọ ipá Nabi Suleiman alayhi salam kò gbàgbọ́ Annabi Suleiman alayhi salam kò di kèfèrí látara fìtínà náà àyàfi àwọn ẹni tó já sí pé wọ́n ti bẹ́ èṣù mu wọ́n ti bẹ́ èṣù lò àwọn ni wọ́n ṣe kíni àwọn ni wọ́n bá lọ so kí Ìṣọ̀lá Ahmad Nakibul Ashraf kó wá yẹnu jáde lágbárí rẹ̀ tí ó dá agbárí rẹ̀ tí ó lálàáfíà kó wá sọ pé Annabi Suleiman ó sàsí Balqis ó ṣe kí ni ó sàsí Balqis so òun ròyìn Annabi Suleiman pẹ̀lú pé kèfèrí nìyẹn wal iyadhu billah ohun tó fi ròyìn Annabi Suleiman nìyẹn
ní ohun tó yá sí wípé tí wọ́n bá sọ wípé babalá bàbá rẹ̀ jẹ́bẹ̀ inú rẹ̀ ò ní dùn, babalá bàbá rẹ̀ ń tòsí ń bí ẹ̀yìn rẹ̀ Ahmad Nakib al-Ashraf, babalá bàbá rẹ̀ ní tòsí ń bí tí wọ́n bá sọ orú rẹ̀ sí inú rẹ̀ ò ní dùn. So ó sì ń sọ sí odidi ànẹ́bí Ọlọ́run, odidi ànẹ́bí Ọlọ́run, odidi ànẹ́bí Ọlọ́run, odidi kò wá tún já ànẹ́bí tó wá sí wípé Allah bá ẹ̀dá kó ọlá fún tó pọ̀ gan, ọlá tó yapa tó rẹpẹtẹ. Tó bá sọ wípé èèyàn lọ́lá definition rẹ̀ ànẹ́bí Suleimani. Allah bá ẹ̀dá bùn lọ́lá tó pọ̀ tí ó lóǹkà, tí ó lóǹkà. So ó wá yẹnu jáde lágbárí rẹ̀ tí ń rùn, so lágbárí rẹ̀ tí ìgbẹ́ san jù lọ. Ó wá ń sọ wípé ànábì Suleiman sáàsí Belkis, sáàsí Belkis. Ó yá sọ àsàsí tó sáàsí sọ fún wa, ká fún wa ká gbọ́, ká fún wa ká gbọ́, ká fún wa ká gbọ́, ká fún wa ká gbọ́. Ó tún wá ń ṣe fàárí lórí rẹ̀ gan ipé mo sọ́nù abẹ́ ẹ̀gbọ́ ni. Nígbà náà kíyà fẹ́yàwó tó níṣẹ́ lọ́wọ́, ẹfẹ́yàwó tó lẹ́bí rẹ̀, àgbẹ́yàwó tí àwọn òbí rẹ̀ bá lówó nítorí ẹ̀ wá kéwú kíyà. Kí ló dé tí àwọn olówó àtàwọn mínísítà táwọn náà fọmọ fàáfàá tàwa ní kí wọ́n sàsí wọn tó wá ní ìsọkúsọ ìdíṣọ́? Kí ni ìsọkúsọ? Bó bá jẹ́ tí ò dá ní Ànábì Sulemana ó ṣe sàsí Bílíkísù, ẹwà ní ìsọkúsọ, ẹwà ń gbé kiri eri tí tọ́jú èyí ìdàmú tí rí kẹgbẹ́ tí tẹ̀lú. Mo ti sọ yẹn náà. Àwa náà sì sọ fún wọn pé sirta káfírà ò sirt káfírà náà o lè gbọ́ Lárúbáwá mi yé mo dàrú fún ọ ni. So ó di kèfèrí nù, so ó di kèfèrí nìyẹn. Ó ti sọ yẹn náà ó ti di kèfèrí náà mọ́. Kò sí pé ká máa ná láàrin ara wa pé ṣé kèfèrí ni ọ́ ni àbí kèfèrí kọ́ ni ọ́, ṣé mùsùlùmí ni ẹ́ ni ṣé mùsùlùmí kọ́ ni ẹ́, ṣó gbọ́ Ọlọ́run bá gbọ́, ṣó gbọ́ Ọlọ́run bá gbọ́, ṣó dáa fún ọ àbí kò dáa fún ọ, ṣó lórí ibu ni ọ́ àbó lórí ibu kọ́ ni ọ́, ṣé ẹni òfò ni ọ́ àbẹ́ ẹni òfò. Kò nídìí ká máa ṣẹ̀ṣẹ̀ bọ́ náà. Ó ti di kèfèrí náà. So kèfèrí rẹ̀ ó ti ṣọ́ báyìí náà, ó ti ṣọ́, ó ti fẹsẹ̀ rinlẹ̀ dájú pẹ̀lú ògbóyà tó níhùn. A sọ pé irú ògbóyà tẹ́rù pé ní àbí àwa ní jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ọba ló kàn darí tiwa síbi pé ẹ̀yin tẹ́ bá rò pé gbóyà nínú àwọn oníbídíà, tẹ́ bá rò pé bóyá àyà yín lé nínú àwọn oníbídíà, Ọlọ́run ló kàn darí wa síbi pé ká lè mójútó yín. Àìjẹ́bẹ̀ àwa gbóyà jù yín lọ. Oye, so ó ti sọ náà, ó ti di kèfèrí náà ló bá tán. Bó ṣe rọra sọ tó ti sọ náà yùn, bẹ́ẹ̀ náà ló sì ti di kèfèrí náà. Ó ti di kèfèrí nù, mulhid, káfir. Kò sí ipé ká máa náà 5 naira 10 naira 20 naira ìtàbà ó ti di kèfèrí nù, níbọ̀ náà. So gbà tí wọ́n náà ò lè báwọn èèyàn náà nígbà wípé ṣe n tó sì ń sọ yìí tó sì bọ́pọlọ mú kùá. Ànábì Suleiman sáàsí Bilkis. Ìgbà tó ti lè báwọn èèyàn náà kó gbé sọ́pọlọ àgbọ́dọ̀ bọ́ náà. Àyà tó níyùn kéte wá tún ṣe pé bá àyà dédé la fi dédé bọ́ọ̀lù. So ohun tó ṣe dédé rẹ pẹ̀lú ohun tó sọyún la fún. So ó ti di kèfèrí nù. Ó ti ṣe kíni? Ó ti di kèfèrí nìyẹn. Kèfèrí ni ọ́, Ahmad Nakib Ashraf. Èyí ṣe mùsùlùmí. Èyí ṣe kíni? Èyí ṣe mùsùlùmí. Ó ti di kèfèrí nù. Nígbà náà ẹlẹ́gbẹ̀mí lẹ́jọ́, wá pẹ̀lú lẹ́jọ́, ìrẹ́ta ní lẹ́jọ́, abẹ́rò pé ní lábẹ́ wọn.
ṣé káwọn àfà tí wọ́n sọ ní kúkú ní mo kó àwọn olówó tí wọ́n bẹ Nàìjíríà ní. Kí ni àwọn ọmọ àfà ò lọ kọ́ṣẹ́ sí? Kí ni àwọn ọmọ àfà ò lọ kọ́ṣẹ́ ọwọ́ sí? Tẹ̀bí iṣẹ́ ọwọ́ ń bẹ ńlẹ̀, kápítà ń bẹ ńlẹ̀, télọ̀ ń bẹ ńlẹ̀, fọ́níṣọ̀ ń bẹ ńlẹ̀. Kí ni wọ́n lọ kọ́ṣẹ́ ọwọ́ sí? Kí ni wọ́n lọ kọ́ bí wọ́n ṣe ń ṣe òwò sí? So kí ni wọ́n lọ kọ́ bí wọ́n ṣe ń ṣe òwò sí? Tẹ̀bí iṣẹ́ ọwọ́ wà náà táwọn èèyàn ń kọ́ káàkiri. Bábà ń bẹ, àwọn èèyàn ń kọ́ṣẹ́ bábà, wọ́n sì ń powó ń bẹ gbogbo ìgbà. So àwọn èèyàn ń kọ́ṣẹ́ bábà wọ́n sì jẹ́ ń béèrè lọ́wọ́ rẹ̀ Ahmed Nakib Al-Ashraf, ṣé ó sàsí ìyàwó tí ó fẹ́ náà ní? Ìbéèrè ni o, in sọ pé ó sàsí o tọ́yí, mo béèrè lọ́wọ́ rẹ̀ ni, ṣé ó sàsí ìyàwó tó fẹ́ náà ní? Ìyàwó mélòó ló ní ganá? Ṣé ó sàsí gbogbo wọn ni tó fi rí wọn fẹ́? Àbò sàsáwọn ẹbí rẹ̀ ló fi rí fẹ́? Ìbéèrè ni o, a mọ̀ retí kó fún wa lésì. Óyé, so tó bá wá sàsí ìkankanú àwọn ìyàwó rẹ̀ tó fi rí fẹ́, tọ́ wá sọ fún wa èwo ló ń pláànì fún láti sàsí báyìí tó fi rí fẹ́? Ọmọ olówó wo ló ti fojú sílá tó fẹ́ ńlá sàsí má tó fi rí fẹ́? Jáde wá wí fún wa. Jáde wá ṣe kí ni kó wá wí fún wa? Ọ̀tá Ọlọ́run ọba. Àwọn ọmọ yúpọ̀pù náà kówó fún àwọn àfọ́wọ̀n ọmọ tí wọ́n pa Al-Qur'ani wọ́n fún wọn lówó mọ́. Àwọn aláṣẹ wọn náà lọ sí àjì. Owó dàbí ìbá ìdásẹ́wó láti Amẹ́ríkà wọ́n sí Nàìjíríà wọ́n ti tó dúdú lúkọ́sẹ̀ ìgbà. Ẹ̀wọ́n ní iṣẹ́ ń sọ pé ẹ̀rọ ẹ̀sà sí wọn lẹ́pọ̀ olè bàbá wọn. Mo tún tó sọ. Àwárà tó ń tún sọ kèfèrí ní ọ́. So asàsíyùn gan kúfùrù ni. Kúfùrù méjì ló kàn rọra ń ṣe ń bí. So kúfùrù pọ̀, nǹkan tó sọ́yàn di kèfèrí tó pọ̀ ń bẹnu tó ń ṣe ń bí. Àkọ́kọ́, so testahillu sihir, ó ń ṣe àsàsí, ó ń ṣe ní ẹ̀tọ́, ó ń ṣe ogun ká, ó ń ṣe lẹ́tọ̀ fáwọn èèyàn, ó sọ ogun ká di ẹ̀tọ́ fáwọn èèyàn, ó sọ ogun abẹ́nú gọngọ di ẹ̀tọ́ fáwọn èèyàn, ó sọ sihir, ó sọ di ẹ̀tọ́ fáwọn èèyàn. Kúfùrù kanu nítorí Allah bàdẹ́dà ó ṣe àsàsí, ó ṣe léèwọ̀ ipé ká má dé díẹ̀, àbíbẹ̀kọ́ tọ́yìb. Kúfùrù kanu tó sọ di kèfèrí. Then ẹlẹ́ẹ̀kejì, ó tún wá ń sọ ipé annabi Suleiman sáàsí Bilqis, kúfùrù bàbá ńlá kúfùrù tún lè lẹ́yìn náà. So nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló sọ di kèfèrí ń bí. So kèfèrí méjì báyìí ló ti jẹ́. Kèfèrí pé ó sọ ipé annabi Suleiman ó sáàsí Bilqis, kèfèrí pé ó sọ àsàsí, ó sọ di nǹkan ẹ̀tọ́. So kèfèrí tún náà lórí lẹ́yìn náà. Ó yé báhùn so tó bá sọ pé ó sọ, ó tún sọ, àwa náà wá ń sọ fún wọn pé ó di kèfèrí, ó tún rí níu ìjẹ́kèfèrí rẹ̀, ó renovate ìjẹ́kèfèrí. Ó mọ́ kí èèyàn máa renovate nǹkan, so ó renovate ìjẹ́kèfèrí rẹ̀, so ó ti renovate ìjẹ́kèfèrí rẹ̀ bó ṣe ń tún sọ yún. Gbogbo bá ṣe ń tún sọ, ó ń renovate ìjẹ́kèfèrí, ó ń wọ aṣọ tuntun fún ìjẹ́kèfèrí rẹ̀, ó ń dírẹ́sì ìjẹ́kèfèrí rẹ̀, ó ń lo cosmetics fún kèfèrí rẹ̀, so bẹ́ẹ̀ dẹ̀ ni ó ń dírẹ́sì ẹ̀ tí ó fi jọ lójú dáadáa. Ó yé bá wọn ti bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ni. Ṣé irú mi ìgbẹ́ tí ó sàbómi ìfómi tó jà lóhùn? Àbí mo jábọ̀ ọ̀rọ̀ ẹ̀wù. Kílẹ̀ yóò sánú. Tí ẹ̀yin olówó tí bá jẹ́ olóríire ni, tẹ́ẹ̀ tí olóríire jálẹ̀, ẹ̀yin àdùsúnlẹ̀ tẹ́yìn náà ń takò mí. Abubakar ṣe fọmọ rẹ̀ bá nẹ́kùn. Ó ti kú lọ. Orí rẹ̀ ò pé Abubakar ṣe fún
Abubakar ṣe fún ọmọ rẹ̀ lánàbì orí rẹ̀ ò pé ọjọ́ tí mùdírù ń sọ pé ànábì ò fẹ́ Aisha lọ́mọ ọdún 6 ó ṣe jáde kó wá fèsì fún mùdírù ní ìsìn ló ẹsẹ̀ mọ̀ pé Abubakar ṣe fún ànábì lóyún ọmọ rẹ̀ Aisha. So ọjọ́ tí mùdírù ń sọ pé ànábì ò fẹ́ Aisha ní ọmọ ọdún 6 so kò sì súnmọ́ lọ́mọ ọdún 9 ó ṣe jáde kó wá fèsì fún mùdírù ọmọ kàtá ní ìsìn tó wá fẹ́ wábì kan tó fẹ́ fi hámọ́ ló wá ń sọ pé Abubakar ṣe fún ànábì lọ́mọ rẹ̀ Aisha. Abubakar ṣe fún ọmọ rẹ̀ ànábì lọ́mọ rẹ̀ Aisha. So tí ó fún ànábì lọ́mọ rẹ̀ Aisha nítorí owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ni kó tó di pé ànábì fẹ́ Aisha Abubakar ó ti ṣèlérí pé òun ó ná dúkìá òun sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala. Ó ti ṣe ìlérí ipò òun ó lò dúkìá òun sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala. Ó ti ṣèlérí bẹ́ẹ̀ ipò òun ó ná dúkìá rẹ̀ sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala. Olódò ọmọ ó fẹ́ lo Abubakar ó fẹ́ fi ṣẹ̀rí orí ibú tó ń gbé káàkiri abẹ́rẹ́ nǹkan máa ó fẹ́ lo Abubakar Siddiq radiyallahu anhu ó fẹ́ fi ṣe ẹ̀rí so ó fẹ́ fi ṣe ẹ̀rí iṣẹ́ ibi tó ń fẹ́ ṣe oye kálọ́bà ẹ̀dà kó fọ́nà mọ́. So tá bá sọ lọ tá bá sọ bọ̀ náà akùkù ṣàdúrà fún náà ni wípé kálọ́bà ẹ̀dà kó tọ́ sọ́nà ẹ̀yìn torí kó rí tọ́ sọ́nà làwa ń fẹ́ oye àmọ́ a gbọ́dọ̀ ti torí pé bọ́yá a fẹ́ kó rí tọ́ sọ́nà so káwá máa wọ àwọn ẹnu bútẹ́ fi ń sọ̀sọ̀ kú sọ̀sẹ́ sí alọ́bà ẹ̀dà káwá máa wò yìnràn lórí rẹ̀. So ká tún máa wá rábàbà fún yín ká máa wá pọ́n yín lé àwọ̀ ní ṣe léyìn. So bẹ́ẹ̀ ṣe rò wípé bọ́yá ẹ léyìn ẹni ẹnu líle so àwọ̀ wà lo positive ẹnu líle positive ọkàn líle á lò lórí negative ẹnu líle àti negative ọkàn líle yín so ẹnu líle ti wá positive ẹnu líle ni a wà lò against the negative ẹnu líle tí yín oye. So Nakibul Ashraf kèfèrí ní ọ́ èyí ṣe mùsùlùmí. So àwa náà wí àwí náà nù gẹ́gẹ́ bó ṣe lè wí pé annabi Suleiman alayhi salam ipò sáà sí Bilqis tó sì sọ ipò wí náà nù tọ́ àwa náà ti wí eléyìí ipé kèfèrí ní ọ́ àfikà lọ́bà ẹ̀dà kó fi ọ̀nà mọ́ so kó fọ́nà mọ́ lókù wá lọ lè mà ipé látò ní ìlọ tẹ́mi bá fẹ́ fèsì fún mulhid ó mọ̀ wà nínú ọkọ̀ rẹ̀ mulhid yóò mọ̀ ṣe kí ni yóò mọ̀ wà nínú ọkọ̀ rẹ̀ látò ní ìlọ. So mulhid yóò mọ̀ wà nínú ọkọ̀ rẹ̀ látò ní ìlọ láti òní ìlọ tí mo bá ti fẹ́ fèsì fún tí mo bá ti rí pé a sọ pé mul kọ́kọ́ ti ní lọ́kàn pé ó yẹ ṣe kó jẹ́wọ́ la fẹ́ ṣe rọ́dù fún la fẹ́ fèsì fún la fẹ́ dálẹ́kọ̀ọ́ so àbíkẹ̀ kó sì jẹ́ Jakmal oye látò ní ìlọ mulhidu ti wà ní ọkọ̀ rẹ̀ oye àti fi mulhidu sí ẹ̀yìn ọkọ̀ rẹ̀ báhùn. So tá bá ti fẹ́ fèsì fún mulhid Ahmad Nakibul Ashraf oye báhùn so kálọ́bà ẹ̀dà kó fọ́nà mọ́ allamakallahu rushdak وهدانا الله وإياك إلى سواء الطريق. الله بيرا kó fọ́nà mọ́ kó sì fi ọ̀nà mọ́ àwa náà lọ sójú ọ̀nà tó tọ́. Àmọ́ ná lọ́wọ́lọ́wọ́ báyìí ó yẹ kúfùrù yẹn ó yẹ ìjẹ́kèfèrí yẹn ó bá ọ dáadáa ní o. So inú rẹ̀ ò bá bàjẹ́ mo ti dákọ mùdírù mo ti dákọ nu ò bá lọ lárí mọ́lẹ̀ problemu gbèsè ẹ̀mí ẹkú mọ̀ pé mi ò rán yín ẹ̀yin lẹ́kà ń fúnra yín problem ẹ̀yin lẹ́ ń fúnra yín ní problem jàre ẹ mọ̀ pé mi ò rán yín gbogbo àwọn èébú tẹ́ máa ń bú yín gbogbo yín gan mà yóò sún ẹni àwọn ẹni tí wọ́n bú jù yín lọ ó padà sún wọn ni wọ́n padà rí pé àwé yóò ti ẹ̀rẹ́ ní kankan rárá àti rárá so èmi ò rẹ́ ní kankan èmi ó sọ tèmi sí bọ́ bá tèmi lọ oye bá wọn. So Nakibul Ashraf tọ́ at least ó ti lo bí 40 minutes fún so kúfùrù rẹ̀ ó ti wà authentic over authentic ó ti ẹ̀ ti pẹ́ náà tó ti jẹ́ kèfèrí àmọ́ fún eléyìí tó sọ yìí a gbọ́dọ̀ sọ fáwọn èèyàn pé ẹ má dá lóhùn kèfèrí ni o eléyìí ṣe mùsùlùmí so eléyìí ṣe kí ni kìí ṣe mùsùlùmí kódà kírísítẹ́nì gan
kírísítẹ́nì sàn jù lọ bó ṣe wà yùn. So kírísítẹ́nì sàn jù lọ gbọ́n bó ṣe wà yùn torí kírísítẹ́nì wọn àlẹ́ ẹ̀bà sọ pé ànábì Suleiman so táwọn ń pè Solomon wọn àlẹ́ ẹ̀bà sọ pé ó sà sí so wọn àlẹ́ ẹ̀bà sọ so perhaps kírísítẹ́nì mi bẹ̀gẹ̀ tó wá sí pé kò nígbàgbọ́ nú àsàsì so imagine wo kírísítẹ́nì fẹ́ lóore jù ọ lọ kírísítẹ́nì ó fẹ́ lóore jù ọ lọ ó fẹ́ lóore jù ọ lọ tó ti bó ṣe ya tó ti bí kírísítẹ́nì ṣe ya gíran ẹ̀dá táwọn náà ní ìgbàgbọ́ burúkú so kí kírísítẹ́nì sì máa san ju ẹ̀yin kọ̀ọ̀kan lọ ó burú fún yín gan ká lọ́bàá ẹ̀dà kó ṣàánú yín ọlọ́bàá ẹ̀dà kó ṣàánú yín máa sọ bẹ́ẹ̀ ni pé à ń ríra wa nǹkan kan bẹ́ẹ̀ but à ń sọ muqabil irú ahọ́n tẹ́yìn náà fi ń sọ̀rọ̀ àti bẹ́yìn náà ṣe ń feel so n táwà fi so torí ẹ̀ ni so tèmi bá fèsì fún ọ bí o bá ṣe rò ipò orí tó ń ríra rẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ó ṣe fèsì fún ọnu so tó bá rò ipò olè tó rò ipé bóyá ọ̀rọ̀ tó sọ yìí nǹkan kan bẹ́ẹ̀ so tèmi ó bá fèsì fún ọ líle rẹ náà ní ń lò ní apply rẹ lórí àmọ́ in a positive way lọ́nà tó tọ́ lọ́nà tó yẹ so oye kálọ́bà ẹ̀dà kó tọ́ sọ́nà àmọ́ kéfèrí ni ọmọ mulhidi ni ẹbá ìkálọ́bà ẹ̀dà kó sàánú so fa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant wa astaghfiruka wa atubu ilayk wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu kan wáyé agínà ọ̀tá kalẹ̀ báyìí